Àtọ̀láyé àtúmọ̀ṣe wá ní Jumobi ti dé. Ó ti dòde o. Àtọ̀láyé àtúmọ̀ṣe wá ní Jumobi ti dé. 107.5 FM ló ti ń wáyé. Radio Lagos ti wá o. Ẹ̀jìká ló sì kẹ́kọ̀ọ́ gbọ́n. Lágbo méjì ọ̀gbọ̀n sí mẹ́ta ọ̀sán. Gbogbo ọjọ́ wẹ́jẹ́ ẹ máa tẹ́tí sí i. Kémi pé kí wọ́n gbé káfọwọ́sowọ́pọ̀ lóòótọ́. Jumobi Omisore àwa ń gbàdúrà rẹ̀. Ó ti dòde o. Àtọ̀láyé àtúmọ̀ṣe wá ní Jumobi ti dé. Àtọ̀ṣe rẹ̀ lọ sí dòde o. Àtọ̀láyé Jumobi ti dé. Àtúmọ̀ṣe wá ní Jumobi ti dé. Àtọ̀láyé ilé ayé yìí kò ṣe gbàgbé. Àtọ̀láyé káfọwọ́sowọ́pọ̀ lóòótọ́. Àtọ̀láyé ilé ayé yìí kò ṣe gbàgbé. bẹ́ẹ̀ ni ilé ayé ò ṣe é dá lò bẹ́ẹ̀ ni kò ṣe é dágbé. Ẹ káàsán níbi gbogbo tẹ̀sí láǹfààní àti máa gbọ́ mi. Wọ́n tún ti dé sórí ètò lẹ́ni Jumobi Omisore lórúkọ tèmi. Ọmọ wọn nífẹ̀ẹ́ òye níbi tójúmọ́ rere tí mo wá sí ilé ayé. Ẹ ṣáà ti mọ̀ wípé lórí ọwọ́ yẹn gangan nìyẹn tí aago 2:00 bá ti lù gbogbo ẹ̀yin ti wá ẹ̀ ti máa retí wa. Mo ti wà níbẹ̀, mo ti wà níkàlẹ̀ níbi gbogbo tẹ̀ tí ń gbọ́ mi. Ní máa tún wá kí yín ní kí ọlá ní kí ọlà ní kí tá a máa kíra wa lọ́jọ́ gbẹ̀dẹ̀ àlùkámọ̀ kí máa fi ń pé salamu alaikum warahmatullahi wabarakatuh. Ó ti yé gbogbo ẹ̀yin tèmi, ẹ̀yin ti Islam. Ẹ ti mọ̀ pé tá a bá rí lénìí a rí lọ́la. Àkú ìpalẹ̀mọ́, àkú ojúlọ́nà, àkú ọdún, àkú ìyèdún. Ẹ̀mí wá ṣọ̀pọ̀lọpọ̀ láyé torí pọ́dún ni o. Yá kọ́kán la máa ń rí inú ọdún. Ó tún ti dé tọdún yìí ti ṣojú wa. Wọ́n ti fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀ báyìí. Iye wákàtí tó kù wọn ò ní bẹ̀rẹ̀ ẹ̀ lẹ́yìn wa. Iye wákàtí tó kù tó a bá níye oṣù tó a tún wá fẹ́ fi ṣe wá tó bá tún bẹ̀rẹ̀ ẹ̀ lójú wọn ní parí ẹ̀ lẹ́yìn wa. A tún wá bá wọn ọ̀pọ̀lọpọ̀ nínú ayé nínú pẹ̀lú ààyè ìdẹ̀ra. Subhanahu wa ta'ala bi'izi tawa'at wa mulki ta'abat jamaluka ya rahimal baraya ya wahibal ataya wal fadli wal mazaya ya maluka abnasratan ya rabbi tuzilu kulla kalbin tashfi suwaida qalbi ya maluka T-Rain in the mix. ẹni tí ológun wà lọ́wọ́ lọ́wọ́ ẹni tí olóòtẹ̀ àwòwá rẹ̀ o ẹni tí kì í ṣe pé a máa súre o ẹni tí olàwọ̀ òsèlú lónú mímọ́ ẹni tí ológun wà lọ́wọ́ lọ́wọ́ ni ẹni tí olóòtẹ̀ àwòwá rẹ̀ ogun alọ́lọ́run ẹni tí kò ní ọ̀tẹ̀ àwùwà rẹ̀ ẹni tí kìí ṣe pé wọ́n la máa súre bẹ́ẹ̀ ẹni tí ò bá lábòsí ó di dandan kó nínú mímọ́ bíi tèmi báyìí. Ẹ fi ìwà jẹ́ Jumobi Omisore Agan Laye lẹ́tọ̀ pẹ̀lú Jumobi ẹ ṣáà ti mọ̀ wọ́n ní òòrè lóore ń wọ́tọ̀ o. Tàlẹ́rì náà ti ń lékùú sí ọ tí wọ́n ń léjò ó padà sí. Ọlọ́run ó bí ọ́ fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ń ṣe nǹkan bẹ́ẹ̀. Ọlọ́run ó bí yín léèrè bí èèyàn bá ṣoore fún ọ bó o bá lè fi oore dá padà fún. Má fi ibi san. Má fi ibi san. Torí iṣẹ́ rí gbogbo ń tá a bá ń ṣe tá a wálé ayé tá a wá ṣe yìí pátápátá kò sí ń tá a ṣe tí ò lérè. Ó ní ìgbà kan ni tó yẹ pé mo mọ̀ èèyàn kan ó wá láti ìgbà yẹn àwa sì wà ní Ìbàdàn ó ń ṣiṣẹ́ ń lu Èkó tó bá ti wá tó bá ti ń lọ tó bá ti ṣiṣẹ́ tó bá ti fẹ́ máa padà sí Èkó ó máa tó bá ti wá ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ tó bá ti wálé
wọ́n wálé bóyá bíi oṣù mẹ́fà ni gbogbo ohun tó bá ti mú bọ̀ lásìkò tó bá wálé báyìí tó bá ti dé ó máa ń dàbí pé èèyàn bá lọ ìlú òyìnbó ni o tó máa ṣe dáadáa tó bá ti wá dé wá máa béèrè àǹtí mi lọ́mọ yín kan fẹ́ ṣe wàhẹ́ẹ̀kì èló lówó ẹ̀ àbàwọ̀n sàn ẹ̀gbọ́n mi ọmọ tẹ́lẹ̀ fi síbi iṣẹ́ ẹ ló ti gbé gbàyè kínní èló náà ń ta orí máṣíìnì ara fún un bẹ́ẹ̀ ni ṣe máa ṣe òun fúnra ara rẹ̀ kò tí ì lẹ́bí o kò tí ì ní family kò marry kò tí ì ní òun àdìjọ kan àìsàn kékeré kan wá gbé ọmọkùnrin ìdálẹ̀ kábíyèsí wọ́n wá ń béèrè ó wá kó káwọn family náà kan wá dá padà pẹ̀lú oore ẹni ìyá sámọ̀ bí látijọ́ tó ti délé ayé owó ìjísowó bẹ́ẹ̀ ọmọdé ni àmẹ́rù tó ń gbé inú ẹbí ojú ti àwọn àgbàlagbà gan lọ ẹ jẹ́ kí gbogbo wa ṣùgbọ́n ẹ̀ wọ́n ṣáà ń ṣe nígbà tó fi máa tó bí ọ̀sẹ̀ méjì ó ti sú wọn kò sẹ́ni tó lè ṣe mọ́ wọ́n bá fi ilé sílé ìwòsàn tí a dẹ̀ mọ̀ wípé bá hospital bá ṣe wà lóòótọ́ gbọ́ alámọ̀ pé àwọn ọ̀pọ̀lọpọ̀ nọ́ọ̀sì ló ń gbá lórí wọn bẹ́ẹ̀ náà dẹ̀ àwọn gidi wà àṣàṣe rí kan lára àwọn nọ́ọ̀sì spirit kan nìyẹn ìyẹn ṣáà ń tọ́jú ọmọkùnrin ó ń tọ́jú ẹ̀ ó wá ti wá sọ́ di iṣẹ́ ó bá wà ní duty àti bá a sún jẹ wá láti ilé láti pẹ̀lẹ́ báwo ló ṣe ń ṣe yín òun ló ṣáà ń yẹ̀ wò. yẹn tí ò mọ̀ rí. kò mọ̀ rí oògùn báyìí wọ́n tún ní ra lówó ẹ̀ má wọ̀ rí ó ṣáà ń ṣe bí ìgbà tó ti mọ̀ rí nígbà tára ọmọkùnrin ìyá tó padà sí ibi tó ti ń ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ báyìí ṣe sílẹ̀ ní iṣẹ́ wọn nìyẹn ta ló máa lọ ṣojú wá lu èbò wọ́n dẹ̀ mọ́ lákìkanjú wọ́n bá ní ó lọ àyè wá wà ń bẹ̀ fún pé tó bá ń lọ o kò torí wọ́n mọ̀ bóyá máa ń lòun lọ ilé ọ̀pọ̀lọpọ̀ àwọn pé ó ti níyàwó mi àyè wà fún wa láti mú ìyàwó ẹ̀ dání o ṣé ẹ mọ̀ tó bá jẹ́ wípé àwọn ẹbí tó ń forí ṣe fọrùn ṣe fún yìí nígbà tí ìṣòro tiẹ̀ dé tí wọ́n bá dùn sí ìkan lára ọmọ wọn ní òmùdání báyìí náà sì ṣe dáànù bó ti mú lọ nù. kábíyèsí. ṣé wọ́n ti lọ́kọ mi tí ì ní mo fẹ́ fẹ́ o torí ẹ̀ la ṣe sọ pé tẹ́ ẹ bá ń ṣe lénìí ẹ máa rántí ọ̀la torí pé gbà fún múrí ní gbà fún gbàdà ọmọ oko tó bá fẹ́ jẹ búrẹ́dì ó máa fi ṣu ránṣẹ́ sí i bẹ́ẹ̀ kẹ̀dẹ̀dẹ̀ gbogbo ń tá a bá ń ṣe pátápátá ló lérè. bẹ́ẹ̀ni tá a bá ṣe lónìí. ìtàn ni lọ́la bẹ́ẹ̀ni. ẹ má jẹ́ wá ká máa gbàgbé ẹ má jẹ́ ká yá alájẹfẹ́ nínú lẹ̀ bí adìyẹ kẹ̀ ẹ́ jẹ́ pé ìyẹn ṣòro fún wa káwa náà máa tíráì torí a mọ̀ pé àwọn ọkọ ẹ̀ lẹ́bùn oore ni ẹ fi ṣe kà ọlọ́run ràn yín tálẹ́ǹtì ni bẹ́ẹ̀ni ti wà yìí tálẹ́ǹtì tèmi ni kì í ṣe dáadáa. jẹ́ kí n jẹ́. bẹ́ẹ̀ni àwọn kan tálẹ́ǹtì tiwọn àfẹ́mí ní wọ́n bá pèèyàn láwọn kódò bẹ́tà kí orí ayé jẹ́ tiwọn ni ìwọ ń wára ní. ẹ̀yin tẹ́ ẹ̀ bá wá tẹ́ ní tálẹ́ǹtì pé tálẹ́ǹtì ti yín kẹba nǹkan jẹ́ ni kẹba ilé ọba jẹ́ ẹ mọ̀ pé ẹ̀san bẹ́ẹ̀. alábọ̀ọ́sí ò fẹ́ mọ̀. Erosimo Communications alága ìdúró ìjókòó MC fún èyíkéyìí ayẹyẹ tẹ́fẹ́ ṣe wọ́n dáńtọ́ wọ́n mú òde rẹ̀ dùn kò séwu classic alága Jumobi Omisore. fún alága ìdúró àti alága ìjókòó ẹ pè classic alága sórí 0704 424 7984 0704 424 7984. èyí ayẹyẹ tẹ́fẹ́ ṣe wọ́n dáńtọ́ wọ́n mú òde rẹ̀ dùn kò séwu classic alága Jumobi Omisore. Erosimo catering ọ̀gá ni wọ́n jẹ́ èyíkéyìí ayẹyẹ tẹ́ bá fẹ́ ṣe òdu ni wọ́n oríṣi àsè ń bẹ lọ́dọ̀ wọn ìbẹ̀rù ò sí ìfòyà ò sí rárá tested and trust Erosimo wọ́n ṣe gbára lé. Erosimo catering service àwọn professional aláṣẹ wọ́n mọ ikú tó pa oúnjẹ wọ́n mọ ìtọ́jú ọ̀pọ̀ èrò birthday ni ìgbéyàwó òkú àgbà ayẹyẹ ẹgbẹ́ ìnáwó nílé ìjọsìn àti gbogbo ayẹyẹ yòówù tẹ́ fẹ́ ṣe. Erosimo catering service ní ká ẹgbẹ́ ṣe oúnjẹ sísè iṣẹ́ wọn ni láti bá yín lo iye tẹ́ ẹ ní fáwọn àlejò tẹ́ ẹ pè. Erosimo catering service ilé-iṣẹ́ wọn wà ní 23 Fadare Street Ọgbà Lagos. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni 0704 424
7984 0704 424 7984. Tested and trusted, ẹ̀rọ Simmons wọ́n ṣe jọ. Mashallah, èyí tí mo rántí bẹ̀rẹ̀ nínú rẹ̀, èyí tí mo rántí bẹ̀rẹ̀ nínú rẹ̀ o, má fi kankan dùn mí níbẹ̀ ó bá láìláì. Èyí tí mo rántí bẹ̀rẹ̀ nínú rẹ̀, èyí tí mo rántí bẹ̀rẹ̀ nínú rẹ̀ o, má fi kankan dùn mí níbẹ̀ ó bá láìláì. Bẹ́ẹ̀ ó di olóhùn tó lè fi tọrọ, ṣùgbọ́n lọ́kàn tó lè fi béèrè, ó ṣàdódì lórí rẹ̀. Òdìgbà tí ń bá sọ sókè káyọ̀ gbọ́, kó tó dá mi lóhùn ọba láìláì. Èyí tí mo rántí bẹ̀rẹ̀ tí mo bẹ̀rẹ̀ nínú rẹ̀. So lábala àníyíkáyé la wà báyìí lórí ètò Àgàn Láyé pẹ̀lú Jumobi. Àlejò mi ti wà nínú ilé agodo pẹ̀lú mi. Ẹ bá mi kí àwọn ará ilé, ẹ gbé sókè ẹ jẹ́ kó yé wọn. Orí ọmọ mi mo wáyé mo hàn, iná ògo tí mo ní ti tàn. Ayé rí mi wọ́n kí mi tán, pé mi iṣẹ́ ni táwọn lè tàn. Wọ́n lókìkí mi tún ṣì máa kàn, ju bí mo ṣe rò wípá kan o. Yàrá bìbò kì í ṣe nǹkan o. Ilá ìdákun má jẹ́ ń tán, ṣe mí lọ́jà táwọn ayé máa ná. Lànà ọ̀nà tán kí n má ṣe tán. Orúkọ tèmi Alhaji Abdulateef Kẹ́hìndé tí gbogbo ayé mọ̀ sórí yọmi, mo kí gbogbo ẹ̀yin bàbá mi, ìyá mi àti gbogbo ará lé pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Masha Allah. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Tó Oríyọmí ẹ pẹ̀lẹ́ kújọ́ mẹ́ta. Ta ni Kẹ́hìndé Oríyọmí gangan? Ẹ jẹ́ kán mọ̀. Kẹ́hìndé Oríyọmí jẹ́ èèyàn kan tọ́lọ́run fún ní ẹ̀bùn láti kékeré, tó padà wá di akọni mùsùlùmí, tó wá di pé àwọn pọ̀ náà èèyàn sí choice àwọn náà ni ṣẹ́gun àìdágbẹ́ nìkan náà, àmọ́ even tí a bá jẹ́ fàníyàn àṣìmọ́ ara wọn tó máa tó gbẹ́ lómi tó fi jẹ́ àfàtà sórí ìrẹsì tí à ń jẹ. So mo wá jẹ́ ẹnìkan tó bẹ̀rẹ̀ gbèsè ayé láti bí ká máa báwọn èèyàn ṣe orin káàkiri, pé èmi náà padà máa kọrin tèmi náà lọ́tọ̀, so bí mo ṣe bẹ̀rẹ̀ nìyẹn. Masha Allah. Ó ti tó ọdún mélòó báyìí tẹ́ ti bẹ̀rẹ̀? Ká sọ pé nígbà tí mo bẹ̀rẹ̀ sí kọrin gangan ó ti pẹ́ o, àfàìmọ̀ kó má ti lé lọ́gbọ̀n ọdún wáyé. Torí ọ̀pọ̀lọpọ̀ yín sì ẹ máa ń ṣe wípé pé inú ilẹ̀ ti ń kọrin nígbà tó bá ló lé lọ́gbọ̀n ọdún pẹ̀lú wa lè ra ti yín náà bẹ́ẹ̀ ló ra yín dáadáa. Lórí yẹn náà pọ̀ wáṣà àti pé ọmọ ọdún mẹ́wàá ká tó bẹ̀rẹ̀. Ẹ jọ níbo náà ti bí Kẹ́hìndé Oríyọmí ọmọ ìlú wo ni? Torí mi ti rí wípé ó ti wá di dandan báyìí gbogbo ẹni tó bá ti ń wá sórí ètò Àgàn Láyé ká máa béèrè ìtàn ìlú ẹ̀, torí pọ̀pọ̀lọpọ̀ ọmọ ogun òtí ẹ̀mọ́bi tán ti wá, ọ̀pọ̀ ọmọ orírun wọn olófin mú wọn tán fẹ́ máa wá tọwọ́ orírun wọn lójú. Tó níbo lẹ ti wá? Ọmọ ìlú Ọ̀ṣun ni mí, ọmọ Ògbómù ní Ọ̀ṣun state tí ìyá mi dẹ̀ jẹ́ ọmọ. Tẹ́ ẹ máa ń lọ ilé dédé? Bẹ́ẹ̀ni. Tẹ́ ẹ dẹ̀ mọ àdírẹ́sì? Bẹ́ẹ̀ni o, àsọlénù. Ẹ ṣúọ̀? Masha Allah. Bẹ́ẹ̀ sọlénù. Àsọlénù. Ní Àpòmù Ọ̀ṣun. Bàbá mi so ìyá mi Ìkirè. So méjèèjì gan Ọ̀ṣun. Àdúgbò kan náà. Ṣé bá mú dòdò bò? Mi ti lọ báyìí tí bá ti lọ máa mú dòdò bò. So Kẹ́hìndé Oríyọmí ó ti tó bí àwo mélòó tẹ̀ ti ṣe? Tábà ní kàkà báyìí ó ti di 6 báyìí. Ṣé ẹ rántí gbogbo wọn? Bẹ́ẹ̀ni mo lè. Láwọn tó yẹ pé fúnra yín lẹ kọ́? Bẹ́ẹ̀ni tí jẹ́ mi nìkan ni mo dá kọ́. Ẹ̀yin ni? Bẹ́ẹ̀ni. Kí ni number 1? Ẹ pè mí. Ẹ ó yá mo ti pè yín. Ẹlẹ́kejì bá mi ṣe. Tẹ́ ẹ bá ṣe sọ fún mi ẹ máa fún àwọn ará ilé ní proof pẹ̀yìn lẹ kọ́. Bẹ́ẹ̀ni. Ó yá kí ni? Ẹ pè mí alákọ̀ọ́kọ́. Kí ni? Ẹ pè mí ẹ tún mi pè ẹ pè mí ẹ tún mi pè èmi kì í ṣọba kọ́ba tí ń báyé jẹ́ o, ẹ pè mí ẹ tún mi pè mọ̀kú jẹ́. Ẹlẹ́kejì ni bá mi ṣe. Bá mi ṣe Allahu ya Latifu Allahu ya Sọmọdù gbanigbani mo tún ti dé o, bí mo ṣe báyọ̀ bẹ̀rẹ̀ ọdún yìí jẹ́ kí n fayọ̀ parí ọdún tuntun. Ẹ̀yin lẹ kọ́ originally lọ́dún wo? Láti 2008 ni ẹ. Ṣe rí míṣọ́nà mi ní Jàmálí
bẹ́ẹ̀ni. Abdullahi Akínròdé orí wa yẹn gangan nìyẹn tuntun kọ́ ní aláwùyá Làtífù aláwùyá sọmọdù gbanigbani mo tún ti dé o bí ṣe báyọ̀ bẹ̀rẹ̀ ọdún yìí jẹ́ kí n fayọ̀ parí ọdún tuntun. Ògbélé ló máa ń wá kọ̀ọ̀ràn orin kan tó máa jẹ́ general songs mọ́ nínú àwọn kan orin ti ní bọ̀ mí náà dúpẹ́ pé yẹn jẹ́ kan bẹ́ẹ̀. ẹ̀yin náà mọ̀ pé yẹn kílẹ̀ gan wàhálà ìrèmí ń gbọ́ fún àwọn yàtọ̀ máa fi mo dé sílẹ̀ yà aláwùyá Làtífù mo dé aláwùyá sọmọdù mo dé. mísọ́nà mi láì sílẹ̀ o ó yá nọ́mbà 3. so àwọn ẹlẹ́kẹta òun ni àgbéga kádàrá àti gbẹ ọlọ́run ló lágbèéga ẹ̀dá ò mọ̀ ṣẹlẹ̀ dárin ká ó ń sáré àti ìlà ọlọ́run wà kókó fún. nọ́mbà 4. ẹlẹ́kẹrin ni ẹni tí ó lóògùn alọ́lọ́run ẹni tí ó lọ́tẹ̀ àwárí o ẹni tí kì í ṣe pé a máa súré o ẹni tí ó lábọ̀ sí àlọ́nú mímọ́ Mashallah. Ètò ajẹ́lẹ̀ karùn-ún ẹ̀ òun ni ìdẹ̀ra ọlọ́run ló ní iye àtọ́lá o ọmọ èèyàn ló là ròpin àwọn tó rò pé ó lè là ó padà wá bá ẹ fowó àwọn tó sọ pé ó lè là ó padà máa bọ́ wọn. ẹ wò gbogbo èmi ò ní kẹ́ máa hate ó yẹ yín bọ́ ẹ má wọ̀ọ́rì ẹ máa fọ́ torí máa bọ̀ yín gan. ètò ajẹ́lẹ̀ kẹfà ẹ̀ òun ni orí tá à ń gbọ́ yìí. oore ni. bẹ́ẹ̀ni èyí tí mo rántí béèrè nínú oore èyí tí mo rántí béèrè nínú oore o má fi kankan dùn mí níbẹ̀ ọba ńlá. Mashallah tẹ́ ẹ bá ti ń gbọ́ Mashallah lógo yẹn gangan nìyẹn Kẹ́hìndé Oríyọmí ló ń tẹ́ bẹ́ẹ̀ mò ń bọ̀ ẹja dókè lọ. èyí tí mo rántí bẹ̀rẹ̀ nínú rẹ̀ èyí tí mo rántí bẹ̀rẹ̀ nínú rẹ̀ máa kàn dùn mí níbẹ̀ tó bá láìláì. èyí tí mo rántí bẹ̀rẹ̀ tí mo bẹ̀rẹ̀ nínú rẹ̀ èyí tí mo rántí bẹ̀rẹ̀ nínú rẹ̀ máa fi kọ́kàn dùn mí níbẹ̀ ọba ńlá. bẹ́ẹ̀ toró di olóhùn tó lè fi tọrọ ṣùgbọ́n lọ́kàn tó lè fi béèrè ó ṣàdódì lórí rẹ̀ tí n bá sọ sókè káyọ̀ gbọ́ kó tó dá mi lóhùn ọba láìláì. èyí tí mo rántí bẹ̀rẹ̀ tí mo bẹ̀rẹ̀ nínú rẹ̀ èyí tí mo rántí bẹ̀rẹ̀ nínú rẹ̀ o má fi kọ́ mi níbẹ̀ ọba ńlá. tó gbogbo ọmọ jayéjayé gbogbo ẹ̀yin ọmọ arìnrìn àjò ọmọ jayéjayé tẹ̀ ń fẹ́ ilé ìtura tó dára tó yáàyè tó fọkàn balẹ̀ ẹ má ṣe wàhálà jìnnà DM service apartment ní kí ẹ máa lọ. wọ́n wà ní Peridot Street Treasure Island State orílẹ̀ ìmọ̀ Ọbáfẹ́mi Owódé Local Government Ogun State fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé kí wọ́n sọ̀rọ̀ 0916 374 4666 0916 374 4666. nǹkan tó wù mí lọ́kàn pé kí n ní owó mi kí nílé púpọ̀ tí mo kọ́ pẹ̀lú ilé iṣẹ́ tó pọ̀ rẹpẹtẹ. kí n máa rí bùkátà gbọ́ làgbọ́ dalẹ̀ o kébì máa ń fẹ́ wú ògbó àgbà tó rán kánú. èyí tí mo rántí bẹ̀rẹ̀ tí mo bẹ̀rẹ̀ nínú rẹ̀ èyí tí mo rántí bẹ̀rẹ̀ nínú rẹ̀ o má fi kọ́kọ́ dùn mí níbẹ̀ ọba ńlá. mo kẹ́pẹ́ ọlọ́run mi mo kẹ́pẹ́ ọlọ́run mi ọlọ́run jọ̀wọ́ àmì kalẹ̀ má jẹ́ rí ìṣòro. baálé àgbọn mi kọ̀ǹkọ̀ tó tó kọ̀ǹkọ̀ ló ń ṣe baálé odò ẹni tó bá mojú ògùn ló ń pa bìnírè tá bá ń sọ̀rọ̀ nípa alága ìdúró alága ìjókòó tó kọ́ṣẹ́ mọṣẹ́ tó mọjú Jumobi Omisore ọlọ́run ló lè dé ládé ẹ̀wà náà fún èyíkéyìí ayẹyẹ ìgbéyàwó ọmọ yín tó ń bọ̀ lọ́nà ẹ pè Jumobi Omisore sórí 0704 244 7984 0704 244 7984. ọlọ́run ọba ọlọ́run jọ̀wọ́ ara mi kalẹ̀ má jẹ́ rí ìṣòro. èmi ò
oore nìyẹn fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ tí mọ̀ àbí ẹ ò tí ẹ mẹ́ni tó kọ́ àti gbogbo àwọn orin wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ torí bẹ́ẹ̀ mi ṣe wà yìí mo wà lára àwọn fáǹsì Kẹ́hìndé Oríyọmí torí mo ti mọ̀ wọ́n tipẹ́tipẹ́ o nǹkan táwọn èèyàn ò mọ̀ ń pa wọn ní ìsìnmàdé bí àwọn ará ilé ẹ lè gẹ́ẹ̀tì gbogbo orin yẹn ẹ mọ̀ nǹkan tí nínú oṣù lámúlánà kẹ́ máa fi ṣe kí ni ó ti yé yín ṣùgbọ́n àgbọ̀ ṣe mọ̀ pé bẹ́ẹ̀ ṣe wà yìí nígbà tẹ́mi máa mọ̀ ní wọ́n náà mọ̀ ṣe ń pé ó dà pé kọrin fújì rí. bẹ́ẹ̀ni Masha Allah. ó yà ṣe ìgbà tẹ́ ń kọrin fújì yẹn náà ṣé ẹ̀dá kọrin fújì ní rí láwo àbẹ́ ń ṣe lẹ́yìn yàn. ẹ̀dá kọrin fújì rí ṣùgbọ́n aláwọ̀ àsìkò ibi tá a ti gbà yẹn dé kí àyè fún ọ̀pọ̀ sáǹfààní fún àwọn láti sọ pé ọmọ kékeré kan wà ẹ̀jẹ̀ ká lọ gbárinṣẹ́ fún àwọn àsìkò tí mo fi kọ fújì mi láǹfààní àti wo studio kì í ṣe rẹ́kọ̀dù nígbà náà ṣùgbọ́n ká máa kọrin láti ìletò kan sí ìkejì ká máa forin dààmú àwọn street káàkiri ká lọ wéré orin wéré bá a ṣe ń ṣe ń gbà yẹn nìyẹn. ẹ máa ṣe jọ́ǹpù kí ló wáá dé tẹ̀ yí kúrò níbi orin fújì. nítorí ilẹ̀ náà mo jẹ́ ọmọ kan tó dà ìpò fẹ́ wà ó lè ládùúgbò wa ní mọ́ṣáláṣí wa ń gbà yẹn kò sẹ́ni tó pè òun jẹ́mi nìkan lọ mo máa ń pè òun ṣáà ni mo fẹ́ràn nǹkan bí ẹ̀sìn kí n máa wà láwùjọ tó ti ń ṣe ẹ̀sìn ló jẹ́ kí n padà dá padà sórí Islam ní kíkọ. ok ẹ ṣúọ abẹ́rù àwọn bọ̀dà pàṣẹ ló gbà yìí àwọn oṣù pẹ́lẹ́ mo gbà nígbà mo fẹ́ táwọn bọ̀dà wà sí ìlú ẹ̀sán tó wájú. àkójọ padà pàdé náà ni àjọ padà pàdé náà ni. ilé wa mú títí ọ̀nà ibi tẹ̀yìn wa mú yẹn látijọ́ tẹ̀ ti wá mú tọ̀nà ibi tẹ̀ ṣé oníjọ́ kan rí tẹ̀ tiẹ̀ wá wò wípé kí ló ti mú kọrin. kò sí torí pé nǹkan tó lè mú mi kí n padà mi ì fi sínú èrò mi aláwọ̀kọ́ mi torí pé mo fẹ́ rí owó kí n fi kọrin mo kọrin torí pé kébì náà lè lórí papẹ́ ẹ̀bùn tí mo ní ṣó máa hàn lójú ayé mi àti ìgbà padà lọ tán so àníyàn tí mo gbé wá ní ẹmọ tí èèyàn bá ń tẹra mọ́ nǹkan tó bá tásìkò kan tórúkọ bá ń dé wá padà máa fowó lọ́yàn láti pèèyàn náà ni owó dẹ̀ ní dé kéèyàn léèyàn gbà á àmọ́ àníyàn mi láti ilẹ̀ tí àsìkò tá a wáyé gan mi ò kọrin torí owó bẹ́ẹ̀ ni. ẹ jẹ́ kó yẹ wípé gbogbo nǹkan tá a fẹ́ ṣe kó má fi torí pé ó kàn wù mí mo fẹ́ ṣe é ó máa padà láyọ̀ padà ìyẹn máa fàdúrà gbé pé Ọlọ́run tí bá ti bọ́nú ẹ̀ máa tún máa tẹ̀síwájú sí i. ṣùgbọ́n tó yẹ pé tówó ló bá lọ àti wà discourage pé so nǹkan tó máa ń ṣẹlẹ̀ ní fáwọn tó ń kọrin bóyá bí orin fújì orin jùjú ṣó ń kọ́ lẹ́yìn olórin Islam náà ni torí báwọn yẹn ṣe wà yẹn àwọn ò tiẹ̀ kí n bá wọn dúró ní sùúrù torí mi ò gbọ́ níbi tí wọ́n ti láwọn pé àwọn olókun ọ̀la ni wọn bẹ́ẹ̀ tó ń ṣọ́gù ṣe ṣẹ́yìn náà ṣé ìgbà yìí náà nínú kíní ti yín náà ẹ̀yìn náà olókun ṣọ́gù bẹ́ẹ̀ yẹ kọrin náà làwọn èèyàn ṣe. ọ̀nà méjì lọ́nà yẹn pín sí ẹni tó bá ní bí mo ṣe nítorí owó kọ́ ni mo ṣe ń kọrin báyìí àmọ́ tí ẹ bá rántí pé àwọn ibì kan wà tó jẹ́ pé gbà kó fi síbẹ̀ gẹ́gẹ́ bí bùkátà tí yàn ní ní abẹ́ àti láti fi promote nǹkan tí yàn ń ṣe tó bá pèèyàn sí sáfíìsì iṣẹ́ yàn dandan ní kí yàn béèrè àmọ́ àgbàjù àṣẹ ní sí ń bẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn ajẹ́dẹ́dẹ́ tí ẹ mọ̀ pé yàn lè fi ṣe nǹkan yẹn kò lè àgbà Ọlọ́run kó wá fà àlùbáríkà sí òkú. àmín tó gbogbo ẹ̀yin ará ilé ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn mo fẹ́ kí èèyàn bíi ẹyọ kan àbí méjì kí wọ́n bá mi pe Kẹ́hìndé Oríyọmí ẹ béèrè nǹkan tí ẹ bá fẹ́ lọ́wọ́ wọn tí òye yín tó sórí 07056551075 07056551075 tàbí 07056461075 ẹ pé Kẹ́hìndé Oríyọmí sórí ìkíní yẹn kẹ́ ẹ bá mi bí torí nítorí ẹ̀yin títí wá tí kò yẹ yín ṣùgbọ́n ẹ má gbàgbé wípé a máa bẹ̀rẹ̀ àti fẹ́ mú hello àfi bí ìpẹ́yìn ara ilé tẹ̀ tí ń dúró de Kẹ́hìndé Oríyọmí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní tẹ́lẹ̀ wọ́n jẹ́ kó máa já síra wọn báyìí hello. ẹ káàsán kí lorúkọ yín níbo lẹ ti ń pè wá. àbá amadu ló ń pè láti ìtìrẹ́ o. tó ó yá ìbéèrè nǹkan tẹ́ fẹ́ béèrè lọ́wọ́ Alhaji. salamu aleykum. Kẹ́hìndé salamu aleykum o. wa aleykum salam náà ẹ̀rọ sa o. àkó àsìkò yìí o. àwa nìyẹn bá mi. àkó palẹ̀mọ́ àwẹ̀ o. masha Allah ìpalẹ̀mọ́ ni o. ọba tí ń fún wa ṣe kò ní padà lẹ́yìn wa o. àmín kò fọyà kún. bàbá tí ń kọ́ àmà là ń bẹ̀ o. àmín ni Allah àmín. wọ́n fẹ́ bẹ̀rẹ̀ bọ́ ọmọ àlúwò ní wáṣà. bẹ́ẹ̀ni ọmọ Ọ̀ṣun state ni mí. tó ẹ wò ó
Kẹ́hìndé Oríyọmí láti gbà tẹ́ ẹ ti wá ń kọrin torí lórí ètò Àgànláyé nǹkan tà torí ẹ̀ ṣe ni pé ẹ mọ̀ pé ilé ayé tá a wà yìí kò ṣeé dá lò kò ṣeé dá gbé èèyàn kan ní láti ṣe ran èèyàn kan lọ́wọ́ ìjọ tiẹ̀ léèyàn kan tẹ́ ẹ máa rántí nínú ìtàn ilé ayé yín pé ibi tí mo délé ni ọ̀pọ̀lọpọ̀ lágbẹ́já. bẹ́ẹ̀ni ó bẹ̀rẹ̀ láti mo lè sọ pé a dúpẹ́ lọ́wọ́ ìyá tó bí wa àti bàbá tó bí wa àmọ́ nínú kàríà wa yìí mo lè dárúkọ èèyàn méjì tí mi lè gbàgbé títí láéláé alákọ̀ọ́kọ́ ènìyàn ni mo ṣe lọ́wọ́ Tọ́pẹ́ Nautica lórúkọ ẹ̀ Tọ́pẹ́ Nautica ni mo bá ṣiṣẹ́ díẹ̀díẹ̀ tajọ́ ń lọ tajọ́ ń bọ̀ ló mú mi mọ Alhaji Saheed Òṣùpá so Alhaji Saheed Òṣùpá ló wá gbẹ́rù mi tó ti wúwo jù títí dé bá ṣe ń sọ̀rọ̀ yìí mo jẹ́ nǹkan tí mo jẹ́ o lásìkò tí mo bá fi ń sọ̀rọ̀ yìí náà wọn ò dáwọ́ nǹkan yẹn dúró so àwọn méjì tí mo dárúkọ yẹn má lè gbàgbé lọ́rọ̀ wọn títí láéláé. ṣé ẹ̀yin fúnra ara yín nígbà tó lọ́run ti wá ṣe tẹ́yìn náà ti wá rí báyìí ṣẹ́yìn náà wá lè rò rí ẹ̀ nígbà tí dárúkọ kó wà rí pé ẹ̀ ń ṣe ègùn ṣẹ́yìn náà lẹ́ni tẹ́ ti fà lọ́wọ́ sókè. bẹ́ẹ̀ni àmọ́ wọn ti débi tí mo rò pé wọ́n yẹ kó dé ṣùgbọ́n mi jáwọ́ lọ́rọ̀ wọn ó dà lásìkò ìgbọ̀n mú láwo kan tí mo ti ṣe kalẹ̀ báyìí tẹ́ pé àdáṣe ni ṣùgbọ́n mo fúláàkì kan lẹ̀ léyìí tó gùn jù ń bẹ̀ láti jẹ́ gbogbo àwọn tí mo sọ ìkan kọrin bẹ̀ so mo wá lẹ́sẹ̀ ability mi lórí ẹ̀ ní kọrin tó bó ṣe yẹ kí n kọ́ kí wọ́n lè hàn mo ṣe bẹ́ẹ̀ oya kí lẹ máa sọ kí lẹ máa kó ṣe kó yẹ kẹ́ ti compose orin fún Jumobi Omisore náà sọ mọ̀ pé dáadáa àdáhùn ẹ jẹ́ ká ṣe báyìí ẹ jẹ́ ká sọ kí mo sọ lójú àwọn gbòǹgbò báyìí ká ṣe ní studio jingle màá wá ṣe màá mú wa mo ṣe ládé yẹn. tó àdúpẹ́ so mo ní kí n máa tún sọ fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ń ràn wá lọ́wọ́ lórí ètò mi tí mo máa ń ṣe nínú àwẹ̀ Nuru Salam ẹ má gbàgbé o mo ti ń rọ́wọ́ àwọn ọkọ yín tí mi ò tí ì rọ́wọ́ yín pátápátá ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má gbàgbé o àwẹ̀ ti bẹ̀rẹ̀ báyìí o gbogbo wa pátápátá ẹ jẹ́ ká lọ fún tún ìwà wa ṣe gbogbo ohun tá a ti ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ tá a mọ̀ pókú díẹ̀ káàtó tá a máa dà á lẹ́nu àwẹ̀ tó bá dẹ̀yìn àwẹ̀ ẹ má jẹ́ àmú mọ́ o ẹ má jẹ́ àmú mọ́ o ẹ jẹ́ ká wá fọ kó mọ́ tẹ́ ẹ bá ti lẹ́ni tẹ́ ẹ gbé sínú má fẹ́ bí parẹ́ tó o bá gbé èèyàn sínú o torí má bá wẹ̀ ṣòfò o dáyẹ̀tì ni kò sọ̀rọ̀ tó èmi ò ní pẹ́ kí n máa wá lọ ilé ọ̀dọ̀ wa torí ìṣọwọ́ tí dáàmì tẹ̀ ṣe ń yí ọwọ́ báyìí ó tiẹ̀ ti padà sú mi ṣùgbọ́n gbogbo ẹ̀yìn tèmi ẹ̀ gbé o mo máa bá mi dárúkọ nọ́mbà yín àbí torí Kẹ́hìndé Oríyọmí gbogbo àwọn afẹ́ṣe Ramadan lesson ni afẹ́ṣe kinní kan ni afẹ́ṣe kómọ ni afẹ́ṣe àbí wọ́n bá pè yẹn kí n lọ ni. ó di dandan ká lọ. wọ́n máa gbowó o ya. nọ́mbà mi ni 080 24 44 5506 080 24 44 5506 Masha Allah. so fún ìpolówó ọjà yín àbí alágàdo kò ẹ pé Jumobi Omisore sórí 070 42 2444 7984 070 2444 7984 ó tún di lọ́jọ́ mẹ́jọ ká tún máa pàdé pẹ̀lú àkọsílẹ̀ ètò Àgànláyé ó dàbọ̀. Subhana wa tabarak